mi tọ́jú bàbá mi. Àjìṣí tún ṣe tà láyé pé. Súlẹ̀ ṣì tún mí kọ́ ò sáfì ṣì tún mí kọ́ àwọn bàbá mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti Obas TV tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá yẹn ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ tó jẹ́ pé ẹ ti wà lápá abẹ́yẹn tẹ́ ń bá wa rìnrìn àjò látìgbà tí a ti bẹ̀rẹ̀ látọjọ́ òní subscriber kan títí débi tá a bá dé. Ẹ ṣé gidi gan àmọ́ lórí. Ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ náà rí tẹ́ ń bá ìkànnì pàdé. Ẹ má gbàgbé ìyẹn láti bá wa subscribe sí ìkànnì yìí. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń wò ẹ máa fi comment yín síbẹ̀. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín lórí àwọn nǹkan tá à ń ṣe àti kí nìkan tẹ́ rí sọ ìyẹn sí nǹkan tí a bá sọ̀rọ̀ ń pẹ́. Ẹ ṣé gidi gan àmọ́ lórí fẹ́yìn tó yẹ pé ń comment. Ó yá lénìí níbo là ń lọ ibi tí mo kúkú ń lọ jìnnà. Ẹ̀yin náà ti mọ̀ pé ní ìkànnì nǹkan tá a máa ń ṣe àgbéyẹ̀wò ni pé ká gbé orin yẹ̀wò, ká sọ̀rọ̀ nípa àwọn olórin, ká sọ̀rọ̀ nípa àwọn amúlùúdùn, ìgbésí ayé wọn, ìṣesí wọn, àbáwọn live performance tó bá kí tó dúró dáadáa, ká sọ̀rọ̀ ń pẹ́, ká yànnà náà, ká yọ kò mọ́ òkun bẹ̀ kúrò. Ìyẹn òun là ń gbé ṣe ìyẹn ní ìkànnì ti Obas TV ìyẹn lápá tibí. Lénìí níbo gan là ń lọ? Ọ̀dọ̀ Dr. Síkírù Àyìndé Barrister Àgbájélọlá, ibẹ̀ là ń lọ lénìí. Kí ló dẹ̀ gbé mi dé ọ̀dọ̀ bàbá yìí? Ó ní pé tá a bá ń sọ̀rọ̀ nípa orin fújì kì í ṣe tuntun mọ́, bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ tá a tún lè máa fà lọ́bọ̀lọ́bọ̀ pé tá a bá ń sọ pé àwọn tó kó ipa takuntakun tàbí olùdásílẹ̀ fújì, orúkọ Dr. Síkírù Àyìndé Barrister ni ó wà ní ọwọ́ iwájú ìyẹn lápá tibẹ̀ yẹn. Ẹ wá já gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ gédégbé yẹn nípa pé Barrister ló dá fújì lẹ̀, Barrister kan ló dá fújì lẹ̀ tí ọkọ̀ fi yẹn lẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ìyẹn lọ́jọ́ tẹ̀ní. Kí ni nǹkan tí mo fẹ́ sọ gangan? Òun làwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ ìdọ̀kí tó wà nínú orin Dr. Síkírù Àyìndé Barrister. Ṣé wá rí lénìí mi ní wọnú record, inú live play ni mo ti fẹ́ dúró. Live play tí mo play tẹ́ gbọ́ ìbẹ̀rẹ̀ yẹn, nínú live play yẹn náà ti kí Cash Madam tí wọ́n ti kí wọn. Mo ti máa ń gbọ́ tipẹ́ pé Dr. Síkírù Àyìndé Barrister ó dàbí iléeṣẹ́ tó jẹ́ pé tán bá ṣe product kan wọ́n á ní kó rẹyọ kan kó gba ọ̀pọ̀lọpọ̀ ìní sí lọ́fẹ̀ẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Dr. Síkírù Àyìndé Barrister jẹ́. Ìyẹn ni pé tẹ́ bá pe Dr. Síkírù Àyìndé Barrister sí òde eré, bóyá òde ọlọ́mọ, ìṣílé, òkú àgbà, ìgbéyàwó, ìyẹn láyé ìgbà yẹn nígbà tán wà láyé. Wọ́n ní pé tí ẹni tó pe Dr. Síkírù Àyìndé Barrister sí orin tó pè wọ́n sóde òjèrè, tó pè wọ́n sóde eré, wọ́n ní lẹ́yìn ìgbà tí Dr. Síkírù Àyìndé Barrister bá kí ẹni yẹn tán, á kí ìyàwó ẹni yẹn, á kí àwọn ọmọ rẹ̀, á kí ìyá ẹ̀ tó ní yẹn bá ṣì ní ìyá láyé, á kí bàbá ẹ̀ tó bá ṣì ní bàbá láyé. Lẹ́yìn ìgbà tó bá ti kí gbogbo ìdílé tán, á wá tún bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rẹ́ ẹni yẹn, á tún bẹ̀rẹ̀ sí ní kí àwọn yẹn, á tún kí àwọn yẹn náà délédélé. Mo wá wò pé àṣé lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ló rí? Ìgbà yẹn mo ti wá ń gbìyànjú láti ṣe àwọn nǹkan kan ìyẹn lórí pé kí n lè fi ìdí ẹ̀ múlẹ̀ tàbí kí n lè gbọ́ gangan ìyẹn fúnra lára mi. N bá ń gbọ́ live performance yìí, mo kàn bá pàdé náà ni mo bá ń gbọ́. N bá rí bí Dr. Síkírù Àyìndé bí wọ́n ṣe kí Cash Madam ìyẹn nínú live performance yìí. Kì í ṣe orí Cash Madam náà ti bẹ̀rẹ̀ kíkì o, ọ̀tọ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kíkì. Wọ́n bẹ̀rẹ̀ kíkì ìyẹn látọrí Shitu, Bàbá Shitu, látọrí Bàbá Shitu náà ti bẹ̀rẹ̀ kíkì. Wọ́n kì í títí lórí ìyàwó Bàbá Shitu, ìyẹn ìyá Ìdíá Shitu, wọ́n kì í lórí wọn kó tó wá di pé wọ́n gbé ìyẹn dọ́dọ̀ màmá Cash Madam. Mo wá wò pé nǹkan tí wọ́n sọ nípa bàbá yìí wàláhì òótọ́ ọ̀rọ̀ ni o. Pé tí bàbá yìí bá fi débi pé wọ́n ní tí bàbá yìí bá mọ̀ ẹ́ tán bá kófìrí ẹ̀ lójú agbo, kì í ṣe gbogbo yóò wá náwó fún wọn o, wọ́n á kì í ẹ̀ débi pé orí tiẹ̀ gan máa wú. Mo dẹ̀ ti sọ̀rọ̀ rí nígbà kan tí mo sọ pé quality olórin, tá a bá sọ̀rọ̀ nípa olórin tó mọṣẹ́ débi ojú àmì tó mọ orin kọ, òun ni pé ó gbúdọ̀ lè entertain àwọn audience ẹ̀, ó gbúdọ̀ lè carry àwọn audience ẹ̀ along, ó gbúdọ̀ lè sọ̀rọ̀ nípa nǹkan tó wà lọ́kàn àwọn audience ẹ̀ tán fẹ́ gbọ́ àbí tí wọ́n fẹ́ mọ̀, àbí tó yẹ pé kó sọ̀rọ̀ tó yẹ pé wọ́n á wò pé àṣẹ ni ti mọ nǹkan tó ń ṣe mí tẹ́lẹ̀ ni. Ìyẹn gẹ́gẹ́ là ń pè lólórin. Yàtọ̀ sí yẹn, ó tún gbúdọ̀ lè kí audience ẹ̀ yẹn àwọn èrò òwòrán ẹ̀ kó rí wọn kó wú, kára wọn kó yá gágá. Kódà eléyìí tí ò bá lè náwó tó yẹ pé inú tiẹ̀ gádùn pé ẹni mọ̀ ẹ́ pé mo belong. Ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù tó tún bá ní kí n máa yànnà náà ọ̀rọ̀ pọ̀ ń bẹ gidi gan.
ṣé ká sọ̀rọ̀ nípa Dr. Sikiru Ayinde Barrister tó jẹ́ pé tán bá kíyàn lẹ́yìn ìgbà tán bá kí ẹni yẹn wọ́n á kí ọ̀rẹ́ ẹ̀ wọ́n á kí ìyàwó ẹ̀ wọ́n á kí àwọn ọmọ ẹ̀ kódà iṣẹ́ tẹni yẹn bá tún ṣe wọ́n á tún bá gbé lárugẹ lórí stage ńbẹ̀. For example tẹni yẹn bá ń ta ọtí wọ́n á kì í mọ epo òyìnbó ọlọ́tí, tẹni yẹn bá ń ta aṣọ wọ́n á kì í mọ epo òyìnbó aláṣọ. Ẹ jẹ́ kí n sílẹ̀ kájọ gbọ́ live performance lélẹ̀ tí wọ́n ti kí ṣe bàbá Shittu àti ìyàwó wọn tí wọ́n dẹ̀ kí Cash Madam àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kì nínú live performance yìí. Ẹ jẹ́ kí n sílẹ̀ kẹ́yìn náà gbọ́ ìyẹn látàpá bí. Ìdí àtún máa wọlé ọmọ bá ara sílẹ̀ sí kò máa wọlé ọmọ bá. Ayájí ìnáwó mi súnlẹ̀ mọ́nà mi. Màmá àjùmọ̀ tí òwe ọmọ bọ́lá hàn mí ń kọ́nà. Màmá fọlọ́run ṣàmùkíyẹ. Títí aláyọ̀ yìí di ya, sí tún ṣì gbà láyé pé òdìbò wà láṣọ wa. Ṣọ́nbà mi tọ́jú màmá mi Àbíkẹ́ Adé, gbogbo ọ̀tún mi Àdíjà ṣe, Adébísí mi ajá má jẹ̀bi ẹni mo fi gbogbo ọ̀rá fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ní Cash Madam òun kọ́ Ṣàfìrí òṣìtú síta Bọ́lájí, Ṣàfìrí òṣìtú síta Bọ́lájí. Àbíkẹ́ Adé mo dàgbà mi òṣogbe mọ́. Owó ni yòósí lọ́wọ́ onítọ̀hún. Cash Madam ẹ̀ ń ṣoge o. Àbíkẹ́ Adé wọ́n ṣọ́ o, wọ́n ṣọ́. Ẹ ní sùúrù kó tó di pé ẹ máa gbọ́ àárín ẹ lọ ẹ má bínú pé mo dá mọ́ yín lẹ́nu. Ẹ gbọ́ yàtọ̀ sí kíkì tí wọ́n kí àwọn tí wọ́n wà lójú agbo. Ẹ wo àwọn percussionist yẹn, wo bí àwọn instrumentalist yẹn ṣe ń fi percussion ẹ bá ṣe fi ń bá àkọrin yẹn tí ń ṣe onígìrìgìrì tí ò pariwo rárá tó yẹ pé ẹni tí wọ́n ń kí ààrẹ ẹ máa balẹ̀ á gbóhùn tó ń jáde látẹnu olórin yàtọ̀ sí pé tó ń gbóhùn tó ń jáde òun ká fetí ara ẹ gbọ́ bí wọ́n ṣe ń kí òun. Ẹ wo bí wọ́n ṣe wọlé láàrin yẹn. Ẹ wọ jẹ́ kí n sílẹ̀ kẹ́ máa gbádùn ẹ lọ kí n má dá yín lágara tó mo fẹ́ ká jọ gbádùn ẹ dáadáa mo fẹ́ ká jọ gbádùn ẹ dáadáa ẹ jẹ́ kí n sílẹ̀ kí n máa gbádùn ẹ lọ. Wọ́n sọ. Shittu tó ń ṣoge, ó ń ṣoge. Ìlà wà lé múlẹ̀lá, àwọn sọ́mọ́ àwọn sì tẹ́. Àbíkẹ́ Adé ń ṣoge, ó ń ṣoge. Ṣeun bá mi tọ́jú ẹ̀ láàjà mi, Ọlọ́run má fi kú yàwó ìṣáání. Àpàdé sí burúkú wò ní ìkànnì láéláé. Gbogbo ọmọ tẹ́bí wọn ò ní bá wọn borí ṣẹ́kù láéláé. Ṣeun tọ́jú ìdí àtúnmí ọmọ
dáadáa Sweety. ṣé tọ́jú ẹ̀jẹ̀ ìdí àtúnwí ọmọ dáadáa Sweety. títí ẹláyọ̀ mi àyà sì tún ṣe kà ọmọ ní mọ́tàláyé mi ìdẹ́ra Olúwa. ọjọ́ yìí di àdúgbò fún mi gbogbo fún ẹ. ọjọ́ ìṣúlẹ̀ máa nà máa wọlé bàbá wa ṣíjú síta máa wọlé ọkọ̀ yìí níyà. bọ́ọ̀lọ́gùn àdínní gbogbo ayé pé ní tìlé tó kó àwọn Ṣàfíù Bọ́lájí ọmọ tó dárúkọ bàbá ẹ̀ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ni. ìnáwó mi Sulemana wọ́n ìnáwó bí sinmi láì mo bẹ̀rẹ̀ lórúkọ lọ́wọ́ wọn bá iṣẹ́ ò bàbá wa. ìnáwó mi Sulemana o wọ́n ìnáwó bí sinmi láì o bàbá mi ìnáwó mi Sulemana o wọ́n ìnáwó bí sinmi láì o. Ajísúlẹ̀ sì tó láyé pé. olówó orí títí aláwọ̀ yìí ó ṣe. ṣé àmọ́ pé mo sọ ń bẹ̀rẹ̀ nígbà tí mo yan nànà mo ní tí Dr. Sikiru Ayinde Barrister bá fẹ́ kíyàn wọ́n á kíyàn títí dórí ìyàwó ẹni tí wọ́n ń kì yẹn. ibẹ̀ ni ọjọ́ kan à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn lẹ́nìkan wá sọ̀rọ̀ pé ìwọ tó bá mọ̀ pé ìyàwó ẹ̀ ò tẹ̀lé ẹ lọ ságbo tó yẹ pé o gbé Sisi lọ ní síwájú Dr. Sikiru Ayinde Barrister ó bẹ́tà má yà á dárúkọ Sisi tó gbé lọ ká má lọ kí ẹ mọ́ torí tán bá máa kí ẹ wọ́n á pè é láya pé ìyàwó ẹ wọ́n á wò ó gẹ́gẹ́ bíi pé bóyá ìyàwó ẹ nìyẹn tó bá jẹ́ pé ẹni tí wọ́n mọ̀ dáadáa débi tí wọ́n mọ̀ wọn ìyàwó ẹ tó kàn jẹ́ pé bóyá bí ọ̀rẹ́ ló jẹ́ sí àwọn tó pè wọ́n ságbo àbí sáwọn tó wà lórí stage tó ń ná wọn lówó tẹni yẹn wá tòun ti obìnrin tó bẹ orúkọ tó jàjà tó wá lọ dárúkọ obìnrin yẹn wọ́n á kì í gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ àti ìyàwó ilé bá dẹ̀ padà wá lọ́wọ́ láìpẹ́ tó gbọ́ àjẹ́ pé wàhálà ṣẹlẹ̀ yẹn lápá àti bẹ̀yẹn kí nìkan tí mò ń gbìyànjú àti sọ ni pé Dr. Sikiru Ayinde Barrister wọn ò ní kí ẹni tó bá kàn wọ́n sóde nìkan wọ́n á kí ẹni wọ́n á kí àwọn tó tún rọrọ̀ gbà yíká wọ́n á ń kíyàn nítorí pé kẹ́ni yẹn lè náwó àbí nítorí pé owó tẹ́ni yẹn ná ni wọ́n fi ń kí wọn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ló jẹ́ pé ìdí tí wọ́n fi ń kí àwọn èèyàn náà ni pé kán lè rówó gbà lóòótọ́ dẹ̀ ni ibi tí owó náà ti ń wọlé nìyẹn ẹni pa pé ká kíyàn kórè èèyàn owó kó náyàn lówó níbẹ̀ gangan ló ti ń wọlé ṣùgbọ́n Dr. Sikiru Ayinde Barrister ìṣọwọ́ kíyàn tiwọn èyí wọ́n máa ń kíyàn láti lè mú kí orí ẹni yẹn kó wú láti lè mú kí ẹni yẹn kó mọ̀ pé òun náà belong pé àwọn ò tánù pé àwọn náà rí ìkíyẹn ní Dr. Sikiru Ayinde Barrister làwọn fi ń kíyàn ìyẹn ní ayé ẹ jẹ́ kí n sílẹ̀ kẹ́ ṣùgbọ́n síwájú ọ̀rọ̀ ṣe pọ̀ ń bẹ ó ṣe pọ̀ ń bẹ gidigidi jẹ́ ń sílẹ̀ sí. olówó orí títí aláwọ̀ yìí díẹ̀ àmì ní máa tàlà yìí tó lé babalókè kò máa fi kúyàwó ẹ̀ sábì òṣè wọn mọ́ bá Súlẹ̀ sì tún láyé pé ọ̀rọ̀ rẹ̀ Súlẹ̀ sì tún láyé pé àwọn Ṣàfíù sì tún láyé pé Bọ́lájí ìnáwó mi Sulemana wọ́n ìnáwó bí sinmi láyé pé. owó aṣọ wọ́n fòrò owó aṣọ ṣàwádà owó aṣọ wọ́n fòrò owó aṣọ ṣàwádà. Ajísúlẹ̀ sì tù ó ọkọ̀ títí aláyọ̀ o Ajísúlẹ̀ sì tù ó ọkọ̀ títí aláyọ̀ o ṣé ń bá mi tọ́jú Àjíjà Kúbúrà màmá
Adébísí màmá dòròjú màmá ẹnjìníà ọmọọba Adébáyọ̀ mi nǹkan mú tí ò ní nǹkan o. Ìdí àtò mi náwó Títí Aláyọ̀ ọmọọba láyé pé o láyé pé o láyé pé o láyé pé o Ṣítù láyé pé láyé pé o láyé pé o láyé pé o láyé pé Ṣítù láyé pé. Adédọ́kùn fúnra mi ló ń náwó Adébísí mi Àbíkẹ́ Adé. Ẹ̀jẹ̀ ṣíftọ̀ ń jẹ́ Débísí cash madam maja májẹ̀bi ẹni kí ló pa bí kẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni wọ́n pa bí kẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni wọ́n pa bí kẹ́sẹ̀ màmá mi tó fi ń fẹ́ jọ Kúbúrà tó sùn tó fi ń rojọ́ rẹ̀ kiri gbẹ́. Òkìkí ìpààyẹ̀lẹ́kọ̀ọ́ káṣí dámí ẹ̀ríwọ́. Ìdí àtúwò orí kì í fáwọ̀. Títí Aláyọ̀ orí kì í fáwọ̀. Ọjọ́ kì í máa yí tó gbé o. Ọjọ́ kì í máa yí tó gbé o. Ibi wọ́n rí o. Ibi wọ́n rí o. Kọ́ kí gbé ẹ̀gbà. Kọ́ kí gbé ẹ̀gbà. Kọ́mọ àgbàjẹ́ bóyá kò ní lọ́la. Kọ́mọ àgbàjẹ́ bóyá kò ní lọ́la. Ọmọ kékeré kó máa gbàgbà jẹ́ òbóyá kó wọ́pẹ́ láyé ju fàdà ẹ̀ láyé bí. tó òun náà lẹ́tí gbọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Dr. Sikiru Ayinde Barrister bó ṣe máa ń kí àwọn èèyàn yẹn nínú àwọn live wọn àtòlé àti àtòlé. Nínú live yìí náà wọ́n ti kí ẹnìkan tán sọ pé àwọn sọ ọ́ tẹ́lẹ̀ pé ó máa di sẹ́nítọ̀ ẹ̀ kó dẹ̀ di sẹ́nítọ̀ ní ìṣojú ayé àwọn ìyẹn ń gbà yẹn lọ́run. Wọ́n tún sọ náà pé àwọn tó ń sọ tẹ́lẹ̀ o pé kó tún máa di gọ́vnọ̀ ta lẹ́ni yẹn báwo náà ṣe kí ó yá jẹ́ sáré gbé yín débẹ̀ kí n fún yín ìyẹn bí wọ́n ṣe kí ẹni yẹn látàpá bí ó yá ṣe ti ṣe tán ntẹ́ bá ti ṣe tán ó yá ẹ̀mí ṣí látàpá bí. Kọmíṣánná máa wọlé tọ́látọ́lá Odúlájà máa wọlé bàbá wa. Gófẹ́nà lọ́la tèmi ni kò ṣoṣo ẹnu tí mo fi pe kọmíṣánná lọ́jọ́ sí tó ṣe bẹ́ẹ̀ mọ́ mi lẹ́nu ó tún ṣe bẹ́ẹ̀ lọ́la lọ́wọ́. Odúlájà mi kọmíṣánná bàbá wa ni Bari Wonder ẹ̀ ń kọ́ Àyìndé Bari Wonder ẹ̀ ń kọ́ Àyìndé. Ṣé ń bá mi tọ́jú Fẹ́mi Odúlájà mi? Abíọ́dún Odúlájà ń kọ́ Barrister lọ́ọ̀yà àjọ fún mi kárí. Mo sọ pé máa di kọmíṣánná lọ́la ẹ di kọmíṣánná òun lójú mi. Ọ̀rọ̀ tí mo wí lọ́jọ́ ṣíṣe tàbí yóò ṣẹ̀wọ̀n ó ṣe Agbájé lọ́la. Ọ̀rọ̀ tí mo wí lọ́jọ́
lóṣù jẹ́ òdúlàjà bí ó ṣe ohun ó ṣe àgbẹ̀jẹ̀ lọ́la. òun náà nìyẹn lẹ́tí gọ́ látàpá abẹ yẹn ṣẹ́rí nǹkan kan ni mo kàn mọ̀ yẹn nípa Dr. Sikiru Ayinde Barrister ó lè jẹ́ instrumentalist lẹ́yìn bàbá kó má rí iṣẹ́ ṣe àwọn àyè máa wà tó yẹ kó wà ti feeling tó yẹ kó wọ́n máa feel ara ẹ̀ pé òṣìṣẹ́ yẹn lápá abẹ mo dẹ̀ rẹ̀ pé bóyá nǹkan tí mo sọ náà nípa pé tá a bá sọ̀rọ̀ nípa pé kéèyàn kíyàn ọ̀kan gbòógì ọ̀kan pàtàkì ní ọ̀kan gbòógì pàtàkì ẹnu mi àgọ́ ìjẹrẹ ọ̀kan gbòógì pàtàkì òun ni Sikiru Ayinde Barrister tá a bá sọ pé kéèyàn kíyàn ìlànà àti ìfilélẹ̀ tí orin fújì gbà òun náà fi ń lò tó dẹ̀ fi ń kí àwọn èèyàn yẹn nínú iṣẹ́ wọn nínú àwọn live performance wọn káàkiri. ok ẹ jẹ́ ìṣẹ́nu dédé ṣíbí yẹn látàpá àbíjàre ká tó pàdé nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ní gbogbo ìgbà ó dàbọ̀ látàpá.